ẹ káàbọ̀, ẹ jẹ́ ká jọ fojú sùnùkù ká fi wo update. But the record judge without being biased. This is from National Flex, by the way. Only I think it's an act of bullying for Joyce Blog, and the rest of them useless twats to be stalking Adesola Akin pages for something to crop and subject him to bully and victimization. Sharing one thing is one thing, okay? Kò sí bẹ́ẹ̀ ṣe lè paint Engineer Alagbo tó. It's not a bad husband, it's not a bad father. Ẹ̀yin obìnrin tẹ́ wà lábúròdì bẹ́ẹ̀rẹ̀ kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ Farida dàbí ti dà lẹ́fẹ̀ẹ́ sọ́dà. Torí tó bá jẹ́ pé most of you ẹ ní ọkọ ni èyí gbogbo yín lẹ máa ń ṣe kí ni ẹ máa ń kọ̀dí sí kámẹ́rà ẹ máa dójú òsọ̀nà because you are still searching. Tó bá jẹ́ pé gbogbo yín tó bá jẹ́ pé ẹ ní ọkọ ni ẹ ní wá bí ilé Adésọlá ṣe máa dàrú. Ilé ìyá Farida ìyẹn ìyẹ́kímọ́ ilé ẹ̀ ṣe máa dàrú. First thing first ni pé initially ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ tó lọ fẹ́ àwọn kejì everybody thought wọ́n fi ìyà jẹ ìyẹ́kímọ́ nǹkan tí gbogbo ìyàwó ń nàgbéra rẹ̀ wọ́n fi ìyà jẹ ìyẹ́kímọ́ ìgbà tó ti lọ fẹ́ àwọn kejì ẹ̀sìn kò tọ́jú ìyàwó ilé mọ́ ìyálé ń ronú ìyálé ń ṣe kìíní kan. That was initially what everybody thought. Everybody leaned towards ìyẹ́kímọ́ side. But along the way torí ẹni òbí dá kéèyàn máa tètè judge adragi Engineer Alagbo like aswani generator adragi Sisi Alagbo kò sí bullet Sisi Alagbo gbà àbí tá a bá fẹ́ ṣàbò èmi kò sí bullet Sisi Alagbo gbà ní December January kò sí nǹkan tí mi fojú ẹ̀ rẹ̀ torí pé kí ni we want to please ìyá Ekimo unknowingly towards that ìyá Ekimo bó ṣe wà yẹn she's not kò sí nǹkan tó ṣe ọkọ ẹ̀ ń tọ́jú ẹ̀ ọkọ ẹ̀ ń wá nílé but she's pretending to people on social media like everything is not fine so that they can pity party they can pity her wípé àwọn oppressed ẹ̀ she's not oppressed. ṣẹ́rí mo ní kẹ́ bẹ̀rù àwọn tó máa ṣe míúmíú inú wọn burú inú wọn jìn bí Sisi Alagbo ṣe ń ṣe pàpàsófè kiri ni ọlọ́run ipò ọkọ ẹ̀ mú bó ṣe rí àwọn tó máa borí tó máa ṣe míọ́ tó lè jẹ́ kankan tán àpá àrà ni wọ́n tó máa fi ba nǹkan jẹ́ ẹ̀rọ mọ́. Yekimo want to eat her cake and have it. She want to paint to the social media that this man is a bad person, he's not a good man. At the same time, she want the man to be paying for everything if possible. Ọmọkùnrin ń dùn ẹ́ ọmọkùnrin sanwó àwọn ọmọkùnrin ń oúnjẹ sílé ó sanwó ilé ó san gbogbo ẹ̀ but social media you want to render him useless if possible. Ìyẹn gangan láàrin gbá. When a man is a provider mo máa ń yọ àyè wọn sọ́tọ̀ ni. Engineer Alagbo has shown us that he is a provider. Tó o bá wá tẹ́ ẹ lọ́rùn o lè máa lọ you don't want to go you don't want to stay. Torí àwọn olórí burúkú blogger tó ń tì ẹ̀ ìyá Farida ọlọ́run má jẹ́ òun tì ẹ̀ pa to the point that the man will ṣe kí ni ó máa jáwèé fún ẹ pé òun ò ṣe mọ́. Torí ẹ̀ mo ṣe ń sọ pé wàá dá àwọn tó wà ní ìbò tó ò lọ́kọ tí ò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé wọn sílé oní bọ́ọ̀ch sọ́jú sọ́nù àwọn ló ń kọ́ ẹ bó ṣe máa gbé ilé ọkọ ẹ ṣé ilé ọkọ alákọ̀ọ́kọ́ àárọ̀ ẹ ṣé ilé ọkọ àárọ̀ ẹ ló wà ṣé ilé ọkọ àárọ̀ ẹ ṣòro wà. Another thing tí Engineer Alagbo bá lọ ibo ló fẹ́ kọjú sí torí gbogbo àwọn èèyàn tó ń ṣòwò ìròyìn ìgbà ẹ ló máa mọ̀ pé kò séèyàn kárẹ́ ni bá nílò wà. Àwọn rí ṣe àwọn ọmọ bó ṣe ń torí ọkọ náà sí ilé ọkọ ó gbọ́ngbọ́n ó dẹ̀ gba èrò. You will think about the things you want to do you will put it above the things you are going to do. Bí èèyàn ṣe ń gbé ilé ọkọ nìyẹn. O lè dé bọ́ọ̀mù ìkọkùnrin ò má fẹ́ yàwó kejì bọ̀ kó má tọ́jú ẹ̀ kó má tọ́jú àwọn kó má tẹ̀ ẹ̀ràn yẹn.
ó ní wọ́n sọ pé yàtọ̀ sí ẹnjìnìá alágbo tó fẹ́yàwó kejì, ǹjẹ́ a rí ẹ̀ṣẹ̀ míì tó ti ṣẹ̀ Farida? If anybody say they want to help you, at the same time bullying the father of your children, that is not a help. Orí tó bá wù tó sọ fún àwọn fẹ́ ṣe fún ẹ, that will subject adé orí ẹ, baálé ilé inú ẹ tó ń fún ẹ ní oúnjẹ, tó ń fún ẹ ní oúnjẹ. Orí tó bá wù tó bá fẹ́ ṣe fún ẹ, tó lè subject ènìyàn tó wà nínú ilé ẹ tó náà fi ṣe olórí ilé, tó ń fún ẹ ní oúnjẹ tó ń jẹ tó dẹ̀ ń gbà. Níṣòro o, kò lálùbáríkà lára. Kì í ṣe orin tó lálùbáríkà. Nobody subjects you to bully, but you want to compare the bully that Sísí Alágbo àti ẹnjẹ alágbo tó ti farada. Ṣé bó wà lára àwọn èèyàn tó fi wọ́n ṣẹ̀ṣẹ̀ ìgbà tí tèpù wọn jáde? Tẹ lọ gbé péjì pamọ́, péjì tẹ pé pamọ́ sí oṣù yìí ní thousands and thousands of followers. Ẹ máa gbọ́. Only he has a right to post peacefully and make use of his page without fear and interference from any awáyépo for bullying blogger. Òótọ́ ni. Èèyàn tó bá jẹ gbì ló máa kú gbì, náà yóò jẹ gbì. Ìná pa ìfẹ̀sí ìyàwó ẹlẹ́ẹ̀kejì ló fẹ́. Ìwọ tó bá ti lè fẹ́yàn tó jẹ́ Muslim, ó yẹ kó ti ní at the back of your mind tó lè mú ìyàwó ẹlẹ́ẹ̀kejì wá at any time. Ẹ̀jọ̀ ní contract pé kò ní fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì. Tó bá mọ̀ kó fẹ́ Muslim kọ́kọ́ sign contract pẹ̀lú ẹ pé kò ní síyàwó ẹlẹ́ẹ̀kejì. Tẹ bá tẹ̀ sign contract kan tó bá divorce ẹ̀ kan. Ṣé tó máa sign contract pé ẹ̀ ní divorce ni? That is it. I am very, very much against bullying Engineer Alágbo. Kò deserve it. He has tried every best to be a good father. What else do you want him to do? Ó dẹ̀ ti fẹ́yàwó kejì, ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́, wọ́n ti sọ̀bẹ lọ, ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe. Ṣé ó máa lé Sísí Alágbo lọ ni? No, kò lè lé lọ́dà. Ó ní ìtọ̀nà ògo nígbà tí ò sí nǹkan kan. In fact, ìtọ̀nà ògo ni Sísí Alágbo bí tí ò bá ń ṣe Sísí Alágbo, ìyá kí wọ́n kò sẹ́nibọ̀dì tó máa mọ̀. So, oríire Sísí Alágbo ló ràn tó ràn dọ̀dọ̀ ẹ̀, kì í ṣe pé it's by your own means. Tí ò bá ń ṣe pé wọ́n drag Sísí Alágbo ni kò séyàn tó máa mọ̀. Only how can the family move on if you keep stalking the husband and if you keep stalking the husband just doing his thing? If the Iyale doesn't want to publicly identify with him due to social media gain, he shouldn't be bullying for identifying with his second wife. God bless you. Ọjọ́ tó lọ lu ìyá kí mọ́ tó lọ fún lẹ́pọ̀ mọ́lé. Ọ̀tọ̀ nìkan ó sọ pé ṣó fẹ́ báyé mi jẹ́ ó gbẹ̀pọ̀ mọ́jú o. Ṣètìlẹ́sì nǹkan tó ń yí ìtìjú nìyẹn. Ṣé orí tó bá ń bá mi ṣe tó bá dẹ̀ bá mi ṣe kó ṣì kó fá ṣì I don't care. Nǹkan tí mo yí ìtìjú láyé mi nìyẹn. Òun ṣe ní ọgbà mi, mo hate ẹ̀ kú. Irú èèyàn yẹn sá fún wọn torí wọ́n lè pa ẹ́. If the man is sleeping with you, it's not against your will. You are an adult. You can decide that you are not sleeping with him anymore and dissolve the marriage. But the man is sleeping with you, funding your bills, paying for children's school fees, but you still want to render him useless on social media space. We will not allow that. You don't want this man to post you so many times. But if you allow he said that ó post ọjà ẹni obínú. Ó ní tó bá sọ pé jẹ́ aya fọ́tò jẹ́ ajáde ò ní dáhùn. Bọ́ tó bá post èèyàn tó fẹ́ bóun jáde tó fẹ́ jẹ́ káwọn èèyàn rí òun mọ̀ wọ ẹ̀yin lẹ́ẹ̀ máa jà ẹ̀ máa búlì ẹ̀. He has the right to do whatever. Ẹ̀yin wèrè blogger ẹ̀ tó bá yẹ pé ẹ̀mọ́ ṣe ilé ọkọ ló yẹ kẹ́ wà kí ló dé tẹ́ fi sí rí. Farida wọ́n máa ba tiẹ̀ jẹ́ last láwọn wèrè tó kóra wọn jọ torí peanut tó ń pẹ́ kò compare sí ìyá ọjọ́ iwájú tó máa jẹ. Because this man will leave you if this continues. You are associating with the people that are bullying your husband. What kind of a woman are you? Wọ́n lè jẹ́ ọ̀rẹ́ ẹ̀.
but you have to tell them, ma, ẹ jọ̀ọ́, ẹ má bully bàbá ọmọ mi. Tó o bá ti recognize ẹ as ọkọ, recognize ẹ pé bàbá àwọn ọmọ ẹni, recognize ẹ pé bàbá àwọn ọmọ ẹni kà fún yín. Wọ́n ní if the ìyálé ìyẹn if Farida doesn't want to publicly identify with him due to social media gain, torí pé wọ́n bá ra kúlíkúlí àtẹ̀pà, he shouldn't be bullying for identifying with his second wife. Bẹ́ẹ̀ni, tí n bá bẹ́ẹ̀ ṣe tó sọ pé ò bá mi ṣe, kí ló dé tẹ́ tí wọ́n ń bully mi torí pé mo lọ bá yàn mí ṣe ló bá tán. Gbàm. Àwọn tó wá ń bully ọkọ ẹ̀, òun ló wá associate mọ́. Obìnrin tó bá máa lálùbáríkà ní ayé, you are not supposed to do that. Tó dẹ̀ bímọ sílẹ̀, ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ló fi ń ṣeré. You are associating with èèyàn tó máa bẹ́ẹ̀ táwọn ọmọ ẹ dé yunifásitì. Ṣé àwọn blogger ẹ ló fẹ́ bẹ́ẹ̀ táwọn ọmọ ẹ dé yunifásitì? Nǹkan tí mo máa ń rò nìyẹn. Ta ló ń rán àwọn ọmọ ẹ lọ yunifásitì? Kì í ṣe ọkọ ẹ̀ yìí. Wọ́n wá ṣe wà primary school ní tó tẹ̀ tí lè sanwó school wọn by yourself. Primary secondary school làwọn ọmọ yìí máa ṣe wà. Ta ló máa sanwó wọn ní yunifásitì? Ṣé àwọn blogger olórí burúkú yìí? Ṣé wọ́n ti yó? Ṣé omoye tó ń sọ ní yunifásitì? Ta ló máa bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ yẹn lọ́jọ́ ọ̀la? Nǹkan tóbìnrin máa ń rò nìyẹn. Bẹ́ẹ̀ ni, wọ́n sọ pé mo dúró ti nǹkan kan. Nǹkan tóbìnrin máa ń wò nìyẹn. Tó bá lọ kúlíkúlí àtẹ̀pà ò lè rán àwọn ọmọ lọ yunifásitì. Ìyà jẹ àwọn ọmọ yẹn. Ìyà jẹ àwọn ọmọ yẹn. Bó tó bá fẹ́ káwọn ọmọ ẹ̀ pò àtàrà ọkọ ẹ̀ àlùbáríkà, bẹ́ẹ̀ ni àtàrà ọkọ ẹ̀ làwọn ọmọ ẹ̀ ti máa kó. Bó bá dẹ̀ ṣe sí làwọn ọmọ ẹ̀ ṣe máa lálùbáríkà. Ṣé ẹ máa ń ka Kùránì yín dáadáa? Ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ ló fi ń ṣeré. Àti àlùbáríkà ara ọkọ ẹ̀ làwọn ọmọ ẹ̀ ti máa kó àlùbáríkà. Bó bá ṣe sí ló ṣe máa rí fáwọn ọmọ ẹ̀. Wọ́n ní ẹ jẹ́ túbẹ̀ yẹn kà for the third time kẹ́ lè mọ understand nǹkan tó ń fa wàhálà. If ìyálé doesn't want to publicly identify with him due to social media gain, he shouldn't be bullying for identifying with his second wife. Period. Ó fẹ́ bá mi ṣe. Ẹ dẹ̀ tún drag engineer Alágbo torí pé èèyàn míì bá ṣe. But he was only respecting the ìyálé's boundaries. Ìyálé tó bá sọ pé kí ìyálé kó jẹ́ káwọn yà fọ́tò, ìyá sọ pé no. Tó bá sọ pé jẹ́ ajáde, a sọ pé no. The man respected him and he left you alone. If you are denying your husband some things, ó máa wò ta now. Èèyàn tó bá accept ẹ ló máa lọ bá now. You don't want him to post you on social media because you love pity party. Come a pity ẹ. So that àwọn ọmọ ara kúlíkúlí pity náà fi ra kúlíkúlí àtẹ̀pà lọ́wọ́ ayé ẹ̀ ti bàjẹ́. Ó ta kúlíkúlí àtẹ̀pà tì. Pity. Torí ẹ̀ ló ṣe ń ṣe sọ́kọ ẹ̀. Ẹ máa gbọ́. Despite he has been seen with his children, which means he was home recently and he would be home for the Ileya festival with his first family. Leave him alone to celebrate the wife that is not hiding him publicly. God bless you. Ẹ̀rí wí ṣiṣẹ́ Alágbo bó ṣe máa pakuru mọ́. Tó bá kó kíní déwájú ẹ̀ tí wọ́n bá dànù. Ṣiṣẹ́ Alágbo máa pakuru, ó máa respect. Ẹ̀rí bó ṣe ń respect máa yẹ bó ṣe ń fọwọ́ tí ẹ wọ̀ ẹ̀. Tó bá sọ pé ò ṣe, èèyàn míì máa ṣe ni. But téèyàn míì bá ti ń ṣe, ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ ṣe náà lẹ máa bínú pé kí ló dé téèyàn míì ṣe. Make it make sense. Ibi tó bá ti fẹ́ ẹ ló máa lọ náà. Ibi tó bá ti pọ́n ẹ lé ló máa lọ. Ibi tó bá débì kan tó bá sọ pé wọn ò fẹ́ ṣe, wọ́n máa kúrò ń bẹ̀ ni. Kí lè fẹ́ kí Adésọ́lá ṣe ìyẹn Engineer Akeem? Ó ti bẹ̀ẹ́, ó ti fún ẹ lówó, ó ti fún ẹ gbogbo olóògbé. Ó dẹ̀ ti move on. Ẹ̀dẹ̀ tó ṣì ń já ẹ̀ ń bínú ẹ̀ ń búlì ẹ̀. For what? Ògan ló ráyè. Ògan ló ráyè. Ẹ máa gbọ́. I know you guys are the one that want to create chaos because it benefits you as usual, profiting from claiming victim. Torí pé tó bá ti claim pity, tó bá ti claim victim, tó ti ra pity party lórí social media, wọ́n máa ra kúlíkúlí ẹyọ kan.
ṣé èrè nìyẹn? Èrè lórí kúlíkúlí aláta. Wọ́n ní ò mọ iye kúlíkúlí tó máa tà kó tó lè sanwó ilé ni. Kúlíkúlí tó ń tà lọ́jà, ṣé ó wá special? Ṣé ó ní nǹkan tó special tó ń tà supermarket tó ń tà everywhere? Nínú kúlíkúlí tiẹ̀, nínú chinchin pékeré. Ẹ máa gbọ́. Wọ́n ní àwọn ló create because it benefits you as usual, profiting from claiming victim. Please, as long as the Iyale still bears Adesola, respect him and his boundaries. What you are trying to trigger, especially you, Joyce, Idiogbapo, orúkọ yẹn lágbára, and the rest of psycho working for Iyale would not happen. Ìka tó bá ṣẹ̀ ló bá máa gé. You would not succeed in playing them against each other to draw engagement to your page, but rather, you, the evil player, will be dragged. Leave the couple alone and don't destroy their lives. Mo ní ayé tí wọ́n ti bàjẹ́, wọ́n wẹ́ ní kúnra ni. Tó bá jẹ́ pé engineer alágbọ̀n kò mú owó lẹ̀, kò tọ́jú ilé, kò tọ́jú àwọn ọmọ, kò sọ school fees àwọn ọmọ, it makes sense. Ìyá kí wọ́n ṣe ń gbẹ̀pọ̀n. Nǹkan tó bá ti yẹ kí ọkùnrin tó ń subject sí bully ó sì ń gorí ẹ̀, ó ní àlùbáríkà gbàyè. Ẹ̀rù bá wà tá a gbọ́ ọkọ lórí, rí mo ṣe máa ń sọ̀rọ̀ ọkọ mi. Ọkọ mi kì í fi báyàn ṣeré. Tọkùnrin tó ń gorí ẹ̀ tó bá ń subject sí bully àti ridicule, ó ní àlùbáríkà gbogbo nǹkan tó bá dáwọ́lé. Ó wà ní Quran. Bẹ́ẹ̀ ni. Ọmọkùnrin yẹn máa jáde lọ, máa lọ ṣiṣẹ́, ó máa kó wá fún ẹ, wá gbowó, wàá máa ṣe míú bí ológbò lórí online torí pé ó fẹ́ tà pékeré. Àwọn lórí burúkú tó surround ẹ, àwọn ọmọ ṣe náà sí ilé ọkọ. Bí Joyce bí ṣe ìdí tó ṣe ìdí ni o. Ìdí ń wá burst. Kìkì ọrùn. Kò tí ẹ̀ dá, kò ṣe é rí. Òun ò rí ilé ọkọ gbé. Àní ẹ máa gbọ́ eventually.